Àyìnkẹ́ tí mo mọ̀ ọmọ Jàyè Kúrúnmí. Sọ̀fíàtù tí mo mọ̀ ọmọ Ẹ̀gbá Aláké. Kò pẹ́ láyé kó tún ṣàmọ́dún. Kò pẹ́ láyé kó tún ṣàmọ́dún. Sọ̀fíàtù tí mo mọ̀ ọmọ Jàyè Kúrúnmí. Ọ̀ṣọ́dún ọ̀yẹ́ ọ̀ẹ́. Ìbà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Sọ̀fíà Odùwùsì Àyìnkẹ́ Ọláìtàn mẹ́bí wọn ní kí wọn dún rẹ̀ lóde. Àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ kórí jẹ́ òpẹ́lẹ́ ayé. Ọdọọdún la mi rórógbó, ọdọọdún la mi rọ̀wùsọ, ọdọọdún la mọ̀rí òbí ìran. Orógbó lóní ògbó, òbí wá bí kú dànù lórí rẹ̀. Ẹ̀wà lóní ọmọ wa kò sí ìmọ̀bẹ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe ń lé àárọ̀. Àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ mi tẹ̀ẹ̀nà ọmọ Jàyè Kúrúnmí o. Kúrúnmí Àjàdí kò màmá tàmí lọ́rẹ̀ o. Màmá mọ̀yọ́ sọ́rẹ́ mẹ́bí wọn ní kí n. Màmá bíbùlá ìwọ òní fọ́dún èyí so òpin lágbára Ọlọ́run ọba. Kò wá sí bó ṣe lè pẹ́ tó lé ayé. Òní tọ́nà ó sàárè ọmọ. Aya Aláàjì Honorable Musa o. Aya àbọ̀lọ́rẹ́ dákun mọ̀ dání gọ́jọ́gọ́jọ́. Job Edeland ìwọ ọmọ ní fọ́dún èyí so òpin lágbára Ọlọ́run ọba. Aláyìíká yìí ló wá dílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ Jàyè Kúrúnmí o. Kúrúnmí Àjàdí kò Kúrúnmí tí ń kún mọ́ lójú tí ń kún mọ́ lẹ́nu. Ààrẹ pé ọ̀ ń dífá fífá fọ́rẹ́ bàrẹ̀ ò fọ́rẹ́ ń kọ́ o. Ààrẹ rákìtàn ọmọdìyẹ bọ̀ wálé kò jí bẹ́ẹ̀ ni òmu. Aládìyẹ ló ṣàgbákò aládìyẹ lọ́gùn. Ààrẹ lọ́ta bá ààrẹ bá fúnni ládìyẹ sí àfikò dìde ẹni lọ́wọ́ ẹni. Ọmọ láti rí lákò ikọ̀ tí rí kọ̀wé ẹ̀wẹ̀ jẹ ìkókó tí rí pẹ̀kú bẹ́ẹ̀ ni wọ́n ti rí pẹja ọkà bàbá ti rí òdì tó lóko mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀. Ẹ̀gbá ní ọmọ èrò lọ́ka o ọmọ Olúgbọ́njọ́ bí o ọmọ sẹ́tì mú mi kíkan. Ẹ̀gbá ọmọ yùmùyùmù lòrò kúkú ké ọmọ Lisa bí ọmọ gbogbo àkàlà. Òṣìlẹ̀kùn palẹ̀ ẹ̀kúndé tí wọ́n kó kílé àwọn bàbá rẹ̀. Ẹ̀gbá ló ní báyìí sí o ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ́ẹ̀ ń. Ọmọ Romi ò pagi o ọmọ Romi ò pọpẹ́ ọmọ rògbà gbàgbóra náà kó kílé àwọn bàbá rẹ̀. Àṣẹ wọ́mú lòrò òkè o mo ní nàmúnàmú kúkú lòrò òkú. Àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Àbúrò tèmi Tọ́pẹ́ o Odùwùsì mẹ́bí wọn ní kí n. Ẹ̀gbọ́n létí rẹ̀ mí lẹ́kùn o kọ́lọ́ ń tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere. Ìwà ọmọ ní fọ́dún ìṣò òpin lágbára Ọlọ́run ọba. Àwọn ọmọ ìyá rẹ̀ ló gbé mi dé gbàgede. Dàpọ̀ Àtẹniọlá o àwọn náà ní wá mọ̀ kí ọ ní gbèjègbèjọ. Wọ́n làwọn mọ rírì rẹ̀ wọ́n lárí dùnú àwa ni o. Wọ́n ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún rẹ̀ lóde. Wọ́n ní kò sí bó ṣe lè pẹ́ tó lé ayé. Ìwọ òní tán náà ó sàárè ọmọ. Wọ́n lọ́mọ ìyá mi ni o wọ́n wá kọrin sí mi létí. Ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o. Kíkú mọ́ parí dùnú àwa ọmọ ìyá Àdùnní. Tó bá wá níta ló ń kọrin ewì ṣe ti gbọ̀rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́. Èmi la fíjọ́ akéwì tí wọ́n ń wí. Àfíjọ́ akéwì tó gbòde ọmọ lókè o.